Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá Stars TV níbikíbi tẹ́ ẹ ti ń gbóhùn wá, níbikíbi tẹ́ ẹ sì ti ń wò wá. Ẹ sì kú kalẹ̀ o, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ẹ wò àfìgbà tí àwọn ẹni bí àwọn ẹni ìkà padà sọ ìlú Ìlọrin dìlú jàǹbá pátápátá o. Ẹ wo arákùnrin yìí tó pera rẹ̀ ní Ismon láti ìlú Ìlọrin ló ti gbéra rẹ̀ wá sí ìlú Ìgbẹ̀sà láti wá máa gbá àwọn ènìyàn. Ó sì gbé iyẹ̀pẹ̀ wá láti ìlú Ìlọrin, ó gbé iyẹ̀pẹ̀ sínú abọ́ wá máa tàn àwọn ènìyàn jẹ. Pàápàá jùlọ màmá kan ló wá tàn tó jẹ́ pé màmá yìí ọmọ kan ṣoṣo tó bí leléyìí tó jẹ́ pé ọmọ yìí náà ní ń bọ́ gbogbo ilé àti gbogbo ẹbí. Ó sì wá bá màmá yìí pé ọmọ yìí tó ń bọ́ wọn yìí tó ń ṣàánú gbogbo ẹbí tó ń ṣàánú gbogbo ará àtàrà àdúgbò yìí pé wọ́n ti jẹ ẹran ara rẹ̀. Ìwọ gan fúnra ara rẹ̀ ò sì yẹra rẹ̀ wò. Ọpẹ́lọpẹ́ àwọn ará àdúgbò àti àwọn èèyàn ló wá sọ wípé ẹni tẹ́ ń wò yìí kì í ṣàáfà o. Lọ́lọ́run ọba mi bá mú nígbà tó lọ́wọ́ mọ náà láṣìírí rẹ̀ bá sì tú sí gbangba. Ẹ̀yin èèyàn ẹ já fura o torí pé àwọn oníjàǹbá ti pọ̀ jù lọ́nà ìlú Ìlọrin yìí tán náà wá láti ìlú Ìlọrin Òjé. Àwọn oníjàǹbá èèyàn ti pọ̀ jù tó wá láti ìlú Ìlọrin báyìí. Ẹ máa ṣọ́ra bẹ́ẹ̀ bá rìn, ẹ máa ṣọ́ra. Ẹ ṣọ́ra fún àwọn àfáà fẹ́ẹ̀kì oníyẹ̀pẹ̀ ẹ̀rọ. Ẹ ṣọ́ra fún wọn pàápàá jùlọ láti ìlú Ìlọrin. Wọ́n ti fẹ́ sọ ìlú Ìlọrin dìlú jàǹbá. Ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ nínú àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò lẹ́nuwò tí a ṣe fún un. Kò nídìí àfáà tí àwọn olórí márùn wọn yìí àwọn ni àfáà tí wọ́n ń wo yẹ̀pẹ̀ wọ́n wá láti Ìlọrin wá sí Ìgbẹ̀sà tí wọ́n wá wo iṣẹ́ fún ọmọ ìyá wa ní Ìgbẹ̀sà ń bí wípé wọ́n ti jẹran ẹ̀ tán ìyá ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní sunkún, wọ́n ń gbára ṣánlẹ̀ nípa ọmọ tó ti fẹ́ kú. Ọmọ yẹn ló dẹ̀ kọ́ létí yẹn ń gbé òun nìkan lọmọ tó dẹ̀ kú fún tó jẹ́ pé ń wò lójú fúndé yìí. Ẹ̀yin jọmọ́ ẹ bá wò sódà láti Ìlọrin wá sí ìlú Ìgbẹ̀sà kí àfààyè àwọn oníṣẹ́ kankan fún yín o àfi ilẹ̀ fọlọ́n ṣùgbọ́n tá a bá rí nílùú ìjọ míì àwa ń nà yín ṣe léṣe àdèbàtọ̀ tá yín jẹ́ Ọlọ́run bá ń gbọ́ ṣùgbọ́n àfi ilẹ̀ lè ní kẹ́ máa lọ nílọ yín ṣùgbọ́n ìjọ míì ìjọ tá a bá rí nílùú wa tẹ wá sí ìlú Ìgbẹ̀sà ò kì í ṣe ìlú ranu o Mẹ̀dínà níbí yìí jẹ́ o Mẹ̀dínà tí bí ìdẹ̀ jẹ́ yìí ẹ gbọ́dọ̀ wá sí ìlú ìmọ̀ wá ṣiṣẹ́ òṣì ẹ kó láti Ìlọrin pọ́n jẹ ẹran ẹnìkan ẹ̀yin kan fúnra bẹ́ẹ̀ ẹ ní problem ẹ̀yin gan ò gbádùn tẹ́yin gan ò bá gbádùn ni ẹ gbé kó wá bí sọdá omi wá síbi sọpọ́n jẹran ẹnìkan a kàn fi tọrọ Ọlọ́run àfi jù yín sílẹ̀ lẹ́ni ni o tábà tún rírú yín nílùú Ìgbẹ̀sà àbá tí yín jẹ́ Ìgbẹ̀sà náà wà o ní sáìdì Ọlábánjí. Ẹ̀yin èèyàn tẹ́ bá mọ street Ọlábánjí ẹ wò dáadáa kí ní Ọlábánjí yẹn ló wà ní òkè yìí. Ọlábánjí la wà yìí ní street Ọlábánjí kí ní Ọlábánjí yẹn la wà ní òkè yìí títí Ìgbẹ̀sà lélẹ́yìí kẹ́yìn èèyàn lè rí dáadáa ìlú Ìgbẹ̀sà la wà o. àfa ìlú wa láti kí lórúkọ yín ẹ sọ sókè náà Ọlákúnlé Òṣì Muslim lèmi jọ manukọ náà yìí o ẹ fi wọn lẹ manukọ náà yìí o Ismon ìkíni Ismon Ọlákúnlé tó ajẹ́rọ ló ń pa ajápò tọ́nà ni ó ti kùn yín kọ lọ́wọ́ ní Ismon Ọlákúnlé lórúkọ tàwọn jẹ́ yẹ̀pẹ̀ náà wá wò fún yìí ó níyà ìyá yẹn ti ń sunkún lé báyìí ṣó ń gbára ṣánlẹ̀ ṣùgbọ́n àwa fi ilẹ̀ fọ Ọlọ́run kó ti pẹ́ ọmọ ẹ̀ tán àwa fi ilẹ̀ fọ Ọlọ́run lọ́bẹ̀ lẹ́sàn á sọ yín lẹ́sàn wọ́n dẹ̀ ń kígbe rédíò lórí tí Tinubu gbà pé ẹ juṣẹ́ lẹ̀ ẹ wáṣẹ́ ṣe ẹ lọ ṣiṣẹ́ àfa àwa fi yín sílẹ̀ pẹ̀lú yẹ̀pẹ̀ tẹ̀ ń wọ̀n Ọlọ́run á sẹ̀sán fún yín o ṣùgbọ́n ní ọ̀rọ̀ bíkà.